farabalẹ̀ dákun nígbà tá àfa àgbà tí wọ́n tọrọ kankan níwájú Ọlọ́run fún àwa tá ń bọ̀ àti àwọn míì ni wọ́n wá sọ wípé ẹni tí mo tọrọ yìí tó bá ṣe wípé yóò rí bẹ́ẹ̀ fún wọn tí wọ́n lọ́wọ́ bá ti gbà á mo fẹ́ kọ́ fún mi lóúnjẹ pàtí àlìjẹ́nà mi tílé náà wá ń bọ̀ ń bọ̀ ó sì bọ́ síwájú àáfà àgbà ọ̀rọ̀ tí mo ń sọ yìí ẹnu bàbá wa lẹ́jẹ́ àgbà ni mo ti gbọ́ tó bàbá wa àáfà àgbà wa mú nínú oúnjẹ náà àtẹ̀ràn abẹ wọ́n jẹ tó ìwọ náà jẹ ń bẹ ìwọ náà jẹ ń bẹ ìwọ náà jẹ ń bẹ nínú ìwọ náà jẹ ń bẹ lọ́jọ́ náà bàbá wa Salahuddin jẹ́ kan bẹ lẹ́yìn ìgbà náà làáfà àgbà wa sọ wípé gbogbo ẹ̀yin tá a jọ jẹ́ mo promise yín àjọ wal janna. Assalamu alaikum warahmatullah. Sáwọn náà ti gbọ́n tí Sheikh Abu tó sọ rahimahullah àwọn tá ń kó jáde yìí kìí ṣe ìtúná àṣírí ẹni kankan kájọ fọ ẹ̀sìn mọ́ kóńbi tí ò sí ń bẹ̀. Ìtàn táwọn èèyàn mọ̀ gbadà wá gbọ́ nígbà tá a bá sí mọ́ ká ṣe kí ni o ká ẹ̀dítì ẹ̀ ká sọ tí ò bá ìsìláàmù lọ tó tako ẹ̀sìn ọlọ́run àtàkídà mùsùlùmí. Bákan náà ni wípé nípa àlìjánná nípa nàbí àtàwọn nǹkan míì tó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ mùsùlùmí ká mójútó. Nítorí náà kọ́pọ̀lọpọ̀ wa ká ṣọ́ ẹnu wa ká mọ̀ mọ́ gbèrú nǹkan báyìí sí àkáǹtì pé nìkan báyìí àbẹ́ nìkan báyìí àbí nǹkan kan ìtọ́ wa ń bẹ léyìí i'la'ul haqq ká polówó òdodo ká palẹ̀mọ́ dọ̀tí kò ń bẹ̀. Naam ẹ̀ẹ́dí ká béèrè kíkọ́ lọ́wọ́ sọ oúnjẹ káyọ̀ láti sánmà kọ́ sọ oúnjẹ ẹlẹ̀ látàlì Jánnà wá ilé ìgan tó tóbi ju tá ànábì Ìsá béèrè lọ. Ànábì Ìsá béèrè kọ́ lọ́wọ́ sọ wọn àmì fáwọn ohun àmì kọ́ wá dé oúnjẹ láti sánmà kìí ṣe láti inú àlìjánnà. ẹ̀yìnpá ànábì sọ pé ní Ọlọ́run ní a'adadtu li ibadi mo pèsè ilẹ̀ fáwọn ẹrú mi ma la aynu ra'at ìtójú kun òrírí wala udhunun sami'at etí kan ọ̀gbọ́ rí wala khatara ala qalbi basharin kọ́ tún bẹ́ẹ̀ dẹ́ ní kò rúwúyẹ́ lọ́kàn ẹ̀dá kankan. Ọ̀yá àwọn tí wọ́n rí ń bẹ̀ wọ́n jẹ wọ́n tún jẹ wọ́n tún rí àwa náà tó gbọ́ sétí kọ́ lẹ́ran ó ní kíníkan tí wọ́n jẹ ń bẹ̀ ó ti tako hadith ànábì sáwà pa ànábì irọ́ nítorí pé nìkan lọ́pàá kan àbí pé wọ́n pa ń pa ẹnìkan tó pàtàkì sí wa. Ọlọ́run ní fala ta'lamu nafsun ma ukhfiya laha ẹ̀mí kankan ọmọ tó wọn Ọlọ́run tọ́jú pamọ́ fún ní àlìjánná. Bákan náà ni pé Ọlọ́run wa utu bihi mutashabiha ìtọ́ wà ní àlìjánná wa máa mú wá fún wọn tí ó mọ jọra wọn ò pinna á ti fún wa lẹ́ẹ̀kan pé ara hadha alladhi ruziqna min qabl Ọlọ́run wọ́n fún wa léyìí lẹ́ẹ̀kan pé ara òun kọ́ ọ̀dọ̀ra wọn ni nítorí pé wọn ò mọ̀ tẹ́lẹ̀ téèyàn bá ti wá mọ̀ nínú tírè kan táfà tájú àdágbé sọ̀kalẹ̀ tán wá jẹ́ ẹ̀pọ̀ ti dáàmọ̀ kò ní ṣe déédéé àyà wọn mọ́ àyà wọn parọ́nù àbí wal iyadhu billah sannibi parọ́nù wal iyadhu billah àtàǹkúrò asákèsí rẹ̀ rí. Bákan náà ni pé ní ká apá wa tá a jọ jẹun á wà àlìjánná mo fi kíní ká àlìjánná àwọn tán máa ń sọ bẹ́ẹ̀ ẹ̀rì pé máa ń sọ pé ṣé Ibrahim sọ gbogbo irú àwọn kan báyìí nísìnyí kọ́dà kò tiẹ̀ lọ èèyàn wà àlìjánná amrun tawqifiyyun ọ̀rọ̀ tó gba wípé ní kí lọ́lọ́run wí kí lànàbí wí ń parẹ́ ní ta Ọlọ́run fún ròdùn àlìjánná ta lànàbí fún. Ṣé àfa àgbà ṣé òtájú lànàbí wọ́dà nàbí Ọlọ́run ni tí wọ́n gbà wá yìí láéláé. Ṣé kọ̀ọ̀kọ̀ tọ́lọ́run tọ́jú pamọ́ pé òun dáhùn ẹ̀dá kan tá ànábì sọ pé Ọlọ́run dáhùn ẹ̀dá kan wọ́n wà àlìjánná iṣẹ́ ọmọ àlìjánná wọ́n mọ̀ ṣe ṣé kọ̀ọ̀kọ̀ òun ti hàn sáfà sí ṣé òtájú lànàbí ni rárá ìyún ló sí bẹ́ẹ̀ ìdántọ́ bá rí bẹ́ẹ̀ ẹ̀dá lámójútó ara wa. Tọ̀bá kan náà ni pé ní ṣé ká mọ àmọ́ pé àwọn bàbá yìí bó ṣe rí rèé ká mọ háìpù wọn ká mọ parọ́ mọ́ wọn. Ṣé ká wá sọ̀rọ̀ ń ta sọ yìí jáde òun ló wá lágbára jù ní àbí ká mẹ́sìn Ọlọ́run ká dákẹ́ mọ́ wallahi kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Lọ́wọ́ gbẹ̀yìn alimamu Zahabi rahimahullahu ta'ala wọ́n sọ nínú tírà wọn Siyaru Alamun Nubala wípé ní ráwọn ọmọ Ísírẹ́lì àjíb àwọn àgbọ́yanu wal ayat àwọn ohun àmì Ọlọ́run lóríṣiríṣi pọ̀ láwùjọ wọn. Ẹ máa gbọ́ ó wá nígbà tí ìjọ àlùmọ̀ nẹ́bì yìí tá a jẹ́ ìjọ tó dáa jù ìmánì wa ló fẹsẹ̀ múlẹ̀ jù lam yahtajuna ila burhan wala ila khawariq wọn bùkátà sí pé ní jẹ́ kó máa ṣẹlẹ̀ lójú wa ká máa rí
wọn àdẹ bùkátà sí wípé ní kó fún wa lóhun àmì kan kí ló perform kí ni miracle tó ṣe. fafham hadha Imam Dhahabi ní lọ gbélé yé wa kullama izdada al-mu'minu ilman wa yaqinan ní gbogbo ìgbà tí mu'mini bá ti wá lékún ní mímọ̀ tó ń lékún lámọ̀dájú lam yahtaj ila al-khawariq kò bùkátà sí miracle kò bùkátà sí pé ní ẹ lọ ṣe voodoo ẹ lọ ṣàwọn ìtọ́jú òrírí kan ẹ lọ máa pàfọ́ọ̀mù kinní kan. wa innamal khawariqu lid-du'afa àwọn tí wọ́n lè nígbàgbọ́ àwọn náà ní máa jẹ lójú àwọn náà máa béèrè fún kí gbàgbọ́ wọn lè bá lé. wa yakthuru dhalika fi iqtirabi as-sa'a báyìí kí a máa bá tí wọ́n súnmọ́ irú bí ọmọ pọ̀ Allahu akbar ẹ̀rí báyìí ló máa béèrè èmi ò ní pé tí kò sí tọ́lọ́hun ò lè ṣe ní gbogbo nǹkan lọ́lọ́hun lè ṣe ó lè tí máa ṣe ni ọlọ́hun ọ̀fọ̀rọ̀ àlìjẹ́nà bẹ́ẹ̀ nìkan kan ṣeré àwọn ìtàn yìí èmi dúró lórí wípé ní kò lè ṣẹlẹ̀ ṣiṣẹ́ òtájúlẹ̀ àdábì ó ṣù ọ̀ ni. àtàbùkù wọn ọ̀yẹ̀ ṣahadullah àgbàṣẹ́ lọ́wọ́ ẹnìkan láti mọ sọ̀rọ̀ nǹkan báyìí àmọ́ in tí ó tako ń tọ́lọ́hun wí tá a mọ tẹjú ọ̀rọ̀ ọlọ́hun mọ́lẹ̀ tá a mọ dì í mú in tí ó tako ń tà nẹ́bí wí tá a mọ tẹjú ọ̀rọ̀ nẹ́bí mọ́lẹ̀ tá a mọ dì í mú torí pé bàbá kàbí torí pé wọ́n sọ pa ẹnìkan wallahi kò ní sáyé bẹ́ẹ̀ gbogbo ibi tó bá lè wù kó gbà wá in táwa dúró lórí nù ni. yashhadullah àfáàgbà tájúlẹ̀ àdábì àbáwọn abórípa àwọn àgbàlagbà onímọ̀ ni wọ́n ọlọ́run sì lò wọ́n sábàbí dáadáa nú ẹ̀sìn ẹ dákun ẹ má lọ irọ́ tàn mọ́ wọn lẹ́sẹ̀. ǹjẹ́ ọmọ tàbùkù islam ẹ má lọ mọ́ wọn lẹ́sẹ̀ àsọdùn hyping lọ́pọ̀lọpọ̀ ẹ má lọ mọ́ àwọn àgbàlagbà yìí lẹ́sẹ̀ in tí wọ́n bá lọ ti bá lọ tilka ummatun qad khalat àwọn ọjọ́ kan nu wọ́n ti lọ ọlọ́run láwọn ọjọ́ kan làwọn èyí wọ́n ti lọ laha ma kasabat ìtàn gbáyé wọn ṣe níṣẹ́ tí wọ́n ní walakum ma kasabtum níta iná bá gbáyé ṣe ti yín ni wala tusaluna amma kanu yaf'alun in tí wọ́n ṣe wọn níbi amma kanu ya'malun níta ṣe wọn níbi ẹ̀yìn tó bá lè lọ́mọ ànábì ẹ̀dákẹ́já lákìyèsí in tí ọba lẹ́sẹ̀ tó fa ṣe múlẹ̀ in tí islam wà fún náà nù ní in tá a fi yàtọ̀ sáwọn àlùmọ̀ tó kúnnù nípa ìmọ̀ hadith ká ṣèwádìí ìtàn tán bá sọ̀rọ̀ kan ẹ̀sẹ̀ wádìí ẹ̀ sọ́fẹ̀ símúlẹ̀ abẹ́ òfin ṣe múlẹ̀ ibẹ̀ ló ti mọ àwọn káwọn ní hadith wallahi wọ́n ṣe wàhálà gan wọ́n dẹ̀ ṣiṣẹ́ gan kọ́nà bá ní kẹ́ wọn iṣẹ́ wọn ò ṣe kéré wọn náà ò ní sàwùjọ wa nísìnyí à ń sọ lé ìbáwọn táyé takò wá wá wo táwọn ní hadith wọn mọ́lẹ́jì tí wọ́n bá lò fa títí àwa ń gbọ́ àsọ olùkútùbù sọ̀rọ̀ Bukhari sọ̀rọ̀ Muslim iṣẹ́ ńláńlá ni wọ́n ṣe wallahi ṣe bí wọ́n là ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tó di wàhálà tó dékè yìí tó di oríṣiríṣi kọlù ó di oríṣiríṣi méjèèjì sí wà wallahi gbogbo eléyìí nǹkan dà kò ní túrú kankan lára arú wa dédé ń tọ́lọ̀ ń bá sọ́tà níbi sọ òun lọ́wọ́ lókè gbogbo ẹ̀dá tó kù wà lábẹ́ rẹ̀ ni. Wassalamu alaikum warahmatullah.